nǹkan tó tóbi jù tẹ́ ti ṣe fún ìfẹ́. Okay, mo ti fún yàn lẹ́bùn. Mo tẹ́ kí n ṣe international passport mo fún èèyàn tí mo nífẹ̀ẹ́ sí. So ó ti lọ bẹ́ẹ̀ wọ́n láti débi. Kùdùsì fún yín. Ìgbà tí mo pàdé ìyàwó mi a lè sọ nǹkan tá a ti ṣe náà but Ọlọ́run tara wa ṣe àwọn nǹkan tó dáa. Nǹkan tó tóbi jù tẹ́ ti ṣe fún ìfẹ́ rí. Ó pọ̀ kò sí ẹni tí ò ní kíni ṣùgbọ́n èmi gan wá rí tèmi pé no tèmi tí ó lọ fà mú. Kí ni nǹkan òun ẹ sọ? Òru báyìí tó yẹ kí n sùn màá kọ̀ déédéé rí kọ́ọ̀lù ní pam wọ́n mọ̀ pé kí ló ṣẹlẹ̀ ó máa jẹ́ soulmate àbó máa jẹ́ kó wà lè ṣe kàmọ́ kó wọ́n máa ṣe fídíò kan báyìí fídíò àwọn roommate mi gan wọn máa wò pé kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n lè kọ́ ní girlfriend níbọ̀ ìgbà mi wà tó pé wà á kọ́ déédéé wà á kọ́ tìtàn báyìí wà á kọ́ wò pé àtàárọ̀ kí ló ṣẹlẹ̀ 30 minutes wọ́n náà wà á pé kí ó ti lọ fún àjọ ìgbà mi wà tó yẹ pé màá gbowó oṣù báyìí màá ní nǹkan mi tí mo fẹ́ fi ṣe o kẹ́ ìbá ti pè báyìí màá kọ́ wò pé kìnìkan bọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò bá plan mi jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo bá plan mi jẹ́ that kind of stuff so àwọn obìnrin mi náà dẹ̀ tún wà tó yẹ pé ó wà understanding especially obìnrin tí mo ní tó bá ti ṣàlàyé fún pé ok nǹkan báyìí ni mo fẹ́ ṣe o. I'm understanding girlfriend. Yes ó wà tó yẹ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe o tó bá dẹ̀ ti mọ̀ pé nǹkan báyìí ló fẹ́ ṣe kò ní disturb ẹ lọ fa akọ́jọ plan ara yín tí bá ṣe tèmi tán mo lè bá handle tiẹ̀ so ó wà bẹ́ẹ̀. Láti fúnyàn ní nǹkan nígbà tí wọ́n nìdẹ̀ nígbà tó ṣe pàtàkì jùlọ ìgbà yẹn ni mo fi pé ẹlòmíràn ní pé yes I'm really loved I'm really wọn èèyàn ẹni wọ́n ṣe kẹ́mi sí. bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe kẹ́mi sí. Ìfẹ́ràn tí ó tóbi jù ó pọ̀ nítorí àwọn téèyàn fìfẹ́ hàn tí wọ́n fìfẹ́ hàn òun ló pọ̀ jù so nípa ìdí èyí mi ò lè sọ pé kan pàtó ṣùgbọ́n mo máa ń fìfẹ́ hàn sí èèyàn dáadáa. Ó wù mí kẹ́ sọ ẹyọ kan tó yẹ pé ó làmìlàkà tẹ́yìn gan mọ̀ pé torí ìfẹ́ wọn ṣe kínní ó dẹ̀ tóbi gan. Mo lè sọ pé àwọn àbúrò mi tó wà lẹ́yìn mi ìfẹ́ tí mo ní sí wọn kò sí nǹkan tó kàn wọ́n kò sí bí nǹkan náà ṣe lè tó mo máa ń dúró fún wọn. Èèyàn yìí ní. Ojoojúmọ́ gẹ́gẹ́ bí olólùfẹ́ sí ìyàwó mi ojoojúmọ́ náà là ń fìfẹ́ hàn síra wa so ọ̀nà tí máa fi ń fi ìfẹ́ hàn ni pé kò sí nǹkan tó bá sọ pé òun fẹ́ tí mi ò kí ń gbìyànjú àti ṣe fún gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní fún. Somebody say ọ̀ọ́. Mo ti ṣe bọ̀ mi mọ̀ bí a ní ojú ọ̀dọ̀ tí yín ó lè jẹ́ nǹkan tó tóbi ni so ó tóbi lójú tí. no lè má really tóbi lójú tèmi náà but mo dúró ti èèyàn yẹn like mo dúró ti nígbà ìṣòro nígbà tó bẹ́ẹ̀ ni nígbà tí ginger mo dúró ti mo jẹ́ èèyàn tó lè sunkún lé lórí tó lè sunkún lé sí ọ ṣódà bí èjìká tó lè fẹ̀yìn. So bí èjìká exactly. Bóyá ìgbà tó ń serve lọ́wọ́ so Anambra ló ti ṣe youth service kọ ẹ̀ so nítorí tiẹ̀ tó bí mo yẹ bẹ̀rù travel tó I just have to go. I traveled all the way from Lagos. Ìrìn àjò torí ìfẹ́. Yes ìfẹ́ gbé mi ìrìn àjò yes so.